Wunmi lọ ṣe secret DNA test ẹ̀yin èèyàn. Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o. Àṣírí Wunmi ti padà tún finally sọ̀wọ́ Madam Bukky Jesse báyìí. Ṣíkún báyìí ni Madam Bukky Jesse gbá Wunmi mú níbi tó ti lọ ṣe secret DNA test ní Ìkẹjà. Tó rò pé kò sẹ́nibọ̀dì tí ó rí òun, kò sẹ́nibọ̀dì tí ó dáhùn mọ́, kò mọ̀ pé kò síbi tóun fẹ́ rìn sí, kò sí tóun fẹ́ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà yìí táwọn èèyàn ò ní mọ̀ gbé bọ́ọ̀tà, táwọn ò ní mọ̀ ráwọn nǹkan tí ó mọ̀ yọ gbé bọ́ síta. Ẹ wò Madam Bukky Jesse ti padà tú àṣírí Wunmi finally. Ó lọ ṣe secret DNA test. At the end of the day, test result ti sọ pé kì í ṣe Mohbad ló ní Liam. Ẹ̀yin èèyàn, eléyìí lágbára. Ṣé mọ̀ pé nígbà táwọn wọ́n ń pariwo pé dandan lá àfi kí Wunmi bọ́ọ̀tà kó wá ṣe DNA test, ó fẹ́ mọ̀ dàbí àṣejù. Ẹ̀yin èèyàn, ṣẹ́yìn náà ti wá rojú ayé báyìí kọ́ lọ́mọ jẹ́ àfọ̀tá wa ṣe partner. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pò mí ní dédé àsìkò yìí, Ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́ ẹ fọ̀tá yín ṣayà o, ẹ̀ sì ní fọ̀tá yín ṣọkọ lágbára Ọlọ́run, lágbára Ìdùmarè. Torí lè lágbára ilé ìgbẹnu tán o. Lórí ọ̀rọ̀ kéèsì Mohbad yìí, àṣírí tó pọ̀ ń bẹ tó pọ̀ tó wà nílẹ̀ tó ti ń bá. Bọ́lá òṣìṣẹ́ máa bá wa tú síta lẹ́yọ kọ̀ọ̀kan nílé. Ẹ súnmọ́ bí ẹ̀yin tèmi o, kẹ́ ẹ tún wá gbọ́ tuntun àṣírí lẹ́nu Madam Bukky Jesse. Naija television rèé tẹ́yìn bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ máa tẹ subscribe button, kẹ́ ẹ máa follow wa ní gbogbo channels wa, ẹ like fídíò yìí, ẹ fi rọ ọkàn yín sí comment, kẹ́ ẹ dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri. Ẹ ṣé. Ẹ̀yin èyí ṣe mọ́ sọ wípé kò sí bínú obìnrin ṣe dí tó, yóò mẹ́ni tí òun lóyún fún, yóò mọ̀ pé lágbájá ẹ̀ ni mo lóyún fún, lágbájá ẹ̀ ni mo bímọ fún. By the time tẹ́nìkan bá wá fẹ́ máa question ẹ̀ wípé èmi kọ́ ni mo lọ́mọ, a lè dúró with confidence pé no, èmi ìwọ ni mo bímọ fún, ìwọ ló lọ́mọ yìí, ó dá mi lójú nìṣó bẹ́ẹ̀ ni ìwẹ̀ tó bá fẹ́ gbé kinní lọ jẹ́ a lọ ṣe test mi dé. Bọ̀ kò rí bẹ́ẹ̀ ní kéèsì Wunmi o, torí tó bá rí bẹ́ẹ̀ ni Wunmi ò ní lọ máa ṣe secret DNA test fún Liam. Á dúró gbangba bó ṣe ń lọ yẹn á pe bàbá Mohbad. Wọ́n á ṣe in a rightful way tó ṣe pé gbogbo wa náà dá wa lójú pé Wunmi yìí confidence tó wà lára ẹ̀ gan lásán ti sọ fún wa wípé ọmọ lady yìí Mohbad ló ní Liam, ló ní ọmọ ọwọ́ ẹ̀ lóòótọ́ bó ṣe é ráyé báyìí. Ṣe é ráyé. Madam Bukky Jesse wá tú àṣírí yẹn, wọ́n tuntun ti débi wípé nígbà tí wọ́n ń lọ tán fẹ́ lọ ṣe gan, wọn ò mọ̀ lórúkọ Liam káwọn èèyàn mọ̀ bá tètè mọ̀ pé Liam ni wọ́n ń gbébọ̀ tó náà mọ̀ pé everybody ló ti máa ń. Wọ́n tú àṣírí débi wípé kí Mohbad gan tó jáde láyé, Mohbad gan mọ̀ pé òun kọ́ lòun ní ọmọ, because wọ́n ní spending jẹ́ kó yọ wá pé there was a time tí Mohbad gbé Liam tó fẹ́ jù sómi. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, kí nìdí tí Mohbad ó fi ṣerú nǹkan bẹ́yìn tí ìbá ṣe wípé lóòótọ́ òun gan mọ̀ wípé kì í ṣe òun ló ní ọmọ. Ẹ wò ìyẹn Madam Bukky Jesse máa tú àṣírí, wọ́n tú dé sàlẹ̀ kòkò. Ẹ jẹ́ ń gbé fọ́nrán fídíò ọ̀hún wọlé báyìí kẹ́yìn náà gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ. Ẹ bá mi pé Wunmi kó súnmọ́ bí báyìí. Wunmi DNA tó lọ ṣe wá fún wa result. Ẹ bá mi pé Wunmi DNA tó lọ ṣe wá fún wa result. Tó o bá fún wa result, máa gbé result yẹn síta fún wa, mi sì máa sọ fún wọn. Wunmi DNA tó lọ ṣe wá fún wa ní result. Mo ń bọ̀. DNA tó lọ ṣe wá fún wa ní result. Ń bọ̀. Ṣé gbogbo yín rántí pà ń béèrè DNA? Ṣé ń gbọ́? Ṣé gbogbo yín rántí pé à ń béèrè DNA? Ṣé ń gbọ́ mi? Well, I am telling you facts. Wunmi go mọ ẹni tó ní ọmọ yẹn olórí burúkú tó sọ pé ọmọ Mohbad ni o, ọmọ Mohbad ni o. Wunmi bọ́ síta kó wá challenge mi lọ gbé àwọn olórí burúkú síta. Màá ti ka facts and figure máa fọ ẹ láàárọ̀ yìí. Wunmi ò mọ ẹni tó ní ọmọ yẹn lóòótọ́. Ṣé ń gbọ́ mi? Falana ó wá sọ fún Wunmi. Ó ní káwọn tó lè mọ ibi táwọn tiẹ̀ kọ́kọ́ máa ti bẹ̀rẹ̀ case. Ṣé ń gbọ́ mi? Ó ní kí Wunmi lọ ṣe secret DNA. Ṣé gbogbo yín rántí pé ọjọ́ Friday mo gbé update kan síta? Ṣé rántí? Ẹ bá mi confirm tẹ́ bá rántí. TikTok ẹ̀yin ò lè rí. Facebook ni mo gbé sí.
mo ní ṣé grandparent ṣọ́ lè fi grandparent ṣe DNA ó ní ibi tí mò ń mú ọ̀rọ̀ lọ mò ń dúró dọjọ́ èní ni mo fẹ́ yẹ kí Wunmi máa kúkú irọ́ tó fẹ́ wá pa sílẹ̀ fún wa ṣé gbogbo yín gbọ́ mi mo sọ fún yín pé sátáláìtì mi kò síbi tí ò dé ṣé ń gbọ́ mi now Falana wá pé Wunmi secretly ó ní ṣé òun ló ní ọwọ́ ọmú ẹ̀ between myself and you Wunmi sọ pé òun ò ṣọ́ Wunmi sọ pé òun ò ṣọ́ ẹ̀ pé òun lòun ní ọmọ yẹn ó jẹ́wọ́ fún lọ́ọ̀yà ṣọlá pé èèyàn méjì ni òun parọ́ fún dókítà àti lọ́ọ̀yà ó lóun ò ṣọ́ ẹ̀ pé Mohbad ló ní ọmọ yẹn now Falana wá sọ fún pé kó lọ ṣe secret DNA ó ní kò ní ṣe lọ́dọ̀ òun ò káṣírí má bàa tú Falana wá júwe ẹni tó kúrò lábẹ́ Falana tó lọ dá fẹ́ẹ̀mù ẹ̀ sílẹ̀ Falana wá júwe fún mi ní dárúkọ ẹni yẹn sìn ṣùgbọ́n tó bá sọ pé mò ń parọ́ máa dárúkọ ẹni yẹn máa dárúkọ chamber ẹni yẹn Falana wá ní kó lọ ṣe DNA yẹn ń bẹ̀ ó ní kóhun àtìyá Mohbad lọ ó ní kóhun àtìyá Mohbad àti kọ́gbélìyàmù lọ because Falana sọ fún pé káwọn tiẹ̀ tó lè bọ́ta sọ̀rọ̀ káwọn tó lè ṣe any case káwọn tiẹ̀ kọ́kọ́ ṣọ́ ẹ pé ìjà táwọn fẹ́ máa jà àwọn wà lórí òótọ́ àwọn dẹ̀ ṣọ́ ìjà táwọn fẹ́ jà ṣe pé bàbá yẹn náà ti gbà bọ̀dẹ̀ ṣe pé bàbá yẹn náà ti gba owó ṣe ń gbọ́ mi now on the 25th of February Wunmi mo challenge ẹ ibo ló wà lọ́sàn-án Wunmi on the 25th of February ó lọ sọ́dọ̀ solicitor tí Falana ní kó lọ bá kó lọ ṣe DNA ń bẹ̀ ẹ má bá mi love and like wọ́n máa já fún gbogbo nǹkan ló máa fi já fídíò ìwálẹ̀ torí àṣírí mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí on the 25th of November of September sorry of February on the 25th of February ṣé ń gbọ́ mi ní dédé bí aago ọ̀sán ṣé wọ́n ti pé mo ti sọ fún yín rí pé tẹ bá rí Wunmi ń ta ẹ lè mọ̀ pé òun ni ọmọ ọwọ́ ẹ̀ ló máa kó bá àti ya Mohbad. Wunmi fi lọ ṣe secret DNA test ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ àṣírí Wunmi tó padà tó finally sọ́wọ́ madam yọkọlú kò wá sọ́bí ìyàwó gbọ́kọ́sọ́lẹ̀ ọkọ ẹ̀yin èèyàn Wunmi ò mọ̀ pé bóun bá ṣe ń yọ sórí àwọn kò mọ̀ yọ ọgbọ́n kó sí síbi tó fẹ́ rìn àṣírí ò lè bò ó mọ̀ láwọn ọ̀gá tó mọ̀ bá ṣírí bọ́ọ̀sà ni àṣírí rẹ̀ padà sọ́wọ́ madam Bukky Jesse láyé fún báyìí madam Bukky Jesse lọ́gbà Wunmi níbi tó ti lọ ṣe secret DNA at the end of the day the test result sọ wípé kì í ṣe Mohbad lórí ìyàwó ẹ̀yìn Ọlọ́run àti lọ́ọ̀yà ẹ̀ jọjọ lẹ̀ dí àpò tó lọ ṣe secret DNA test fún mi àmù at the end of the day wọ́n rò pé bàbá Mohbad dání o wọ́n sì mọ̀ pé gbogbo ayé ló ní interest nígbà táwọn kan pariwo pé àfi lákì Wunmi bóyá ó wá ṣe DNA test fún di àmù ó fún mọ̀ dàbí àṣejù kí ènìyàn náà ti wá lójú ayé báyìí Ọlọ́run má jẹ́ àfọ̀tá wa ṣàyà ká má fọ̀tá wa lọ́kùn lágbára ìyẹn ojú tó ń wò bí ẹni fọ̀tá yín ṣe partner lè lágbára o àṣírí Wunmi padà tú àṣírí Wunmi ò bù lórí ọ̀rọ̀ yìí lórí kéèsì Mohbad ó yẹ kí Wunmi náà mọ̀ pé àṣírí òun lè bù èyí yẹn wá wo ibi tọ́lọ́ gbà ń Wunmi báyìí eléyìí lágbára o ẹ wo ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ tuntun lẹ́nu madam Bukky Jesse pẹ̀lú fún àti ọ̀pọ̀lọpọ̀ àṣírí nínú fídíò tó wà níbí tí mo tún mú wá fún yín lọ́sẹ̀ tí wọ́n fi hàn lólùfẹ́ wa mò ń bọ̀ nù. wọ́n máa tètè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Naija tẹlifíṣàn yìí tẹ́yìn bá ṣe ẹ̀kọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ máa tẹ subscribe button kẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo ẹ bá mi dìímú sọ́wọ́ sí like fídíò yìí sórí sábà sọ pé mò ń pàgọ́ máa share fídíò yìí kó máa lọ àkókò àfàjà. ẹ wò ṣèbọn sọ pé kò sí bí obìnrin ṣe dí tó yóò mẹ́ni tó ń lóyún tó bá wá dá obìnrin lójú pé lágbájá ni mo bímọ kò sí bí tẹ́nibọ̀dì fẹ́ fà ẹ́ dé kò sí bí tẹ́nibọ̀dì fẹ́ ṣe wàá dúró pẹ̀lú confidence pé no yes èmi ni mo bí ọmọ yìí lágbájá ló
wíìsù wọn mọ wíìsù but unfortunately kòkòrò tó ń jẹ̀gbà Wùmí ìdí Wùmí ló wà kòkòrò tó ń jẹ̀gbà Wùmí inú ilé Wùmí ló wà kòkòrò tó ń jẹ̀gbà Wùmí ẹgbẹ́ Wùmí gangan ló wà bá ṣe ń sọ láṣẹ yọ gbọ́ kò ní máa long thing láti yẹ jọ yóò sì ní ẹni ṣe oníbẹ̀ yẹ jáde ní tẹ̀sí kò ní lọ́mọ ṣe security tí ò wá ní pé fẹ́ kí bàbá a ṣe pé kò dáhùn fúnra ìgbà ló ti pé Mohbad ló lè bí adìyẹ ẹ̀dọ̀gbẹ̀dẹ̀ yìí náà wá wo bá ṣeré ṣe tí. kó tó lọ Madam Bukky wá tú àṣírí wọ́n tú débi wípé wọ́n ní according to nǹkan tí pending so wọ́n ní pending jẹ́ ẹ̀wọ̀n Madam Bukky wá tú àṣírí wọ́n tú débi wípé wọ́n sọ hospital tí Wùmí ti lọ ṣe DNA test yẹn secretly fún ní sample ìyá Mohbad ni wọ́n lọ lò náà wọn kò bàbá Mohbad síbẹ̀ wọn jẹ́ kẹ́ni gbẹ̀dí mọ̀ páwọn fẹ́ lọ ṣe DNA test fún ní ẹ̀ kódà wọ́n ní wọn kọ orúkọ Liam gbọ́dọ̀ test débi tí a mọ̀ pé Liam ló lọ ṣe DNA test ẹ̀yin èèyàn sì mọ̀ pé tí wọ́n bá rò pé o lè mọ yọ bí èèyàn bá ti yọ ibi àṣírí rẹ̀ sí ní kó àṣírí wọn ẹ wo Madam Bukky ti tún tú àṣírí iṣẹ́ wọ́n tún tún débi wípé ó ti ní táìmù kan